Èmi ni ìyálóde eléṣù ilẹ̀ Ìbàdàn. Bàbá mi Èṣùládé Àdìgún nílùú Ọláìtó Agẹṣinlóyè. Ipò tí mo wá dì mú nínú òòṣà nínú ìṣẹ̀ṣe ni pé ṣe rí láàlú ògiri òkun abániwọ́ràn táàrí ẹbọ àtijẹ́ látọpa òòṣà tí iṣẹ́ wàràwàrà kò ní wọ́ràn fún gbogbo wa. Ó jẹ́ ẹni téèyàn kọ́kọ́ mójútó nínú òòṣà torí pé òun la síwájú ogun tí kì í kàn yín. Òòṣà tí ń bẹ́ńlé tójú ẹ̀ tó lé tó gbogbo àgbáyé ni. Àwọn kan máa ń sọ̀rọ̀ wípé ọlọ́mọ jẹ́ oréṣù ọlọ́mọ jẹ́ oréṣù àìsàn ní eréṣù èṣù ló lówó. Ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé ọlọ́run ṣé bẹ́ẹ̀ mọ̀ pé kéèṣọ ọ̀run la wà yìí ṣé bí ilé ayé la wà yìí èṣù ló sì nílé ayé. Ibẹ̀ ló náà ti á dà pé bóyá kọ́lọ́run ó dúró sọ́hùn kí òun náà kó lé ayé lé lọ́wọ́. Ṣé ẹ mọ̀ pé bá a ṣe wà yìí kìí ṣe wípé èṣù ń lo mọ́tò èṣù ogun bàálù èṣù òsì kọ̀lé pé kọ́ wọn máa gbé bẹ̀ oríta ní ẹ̀. Ṣé gbogbo ohun tí a wà ń lò ní ìṣẹ́dá kan ṣẹ́rin sí èṣù kan torí bẹ́yàn bá lówó tówó bá pọ̀ láwọn ọmọ kéèké àtàwọn àgbàlagbà gáṣẹ́ mọ̀ pa áwùgà àjọra wa lójú téèyàn bá ṣe jọra ẹ̀ lójú sẹ́yìn pẹ́ tí ò yóò rí fín yóò rí fín nígbà bá wá kọjá yẹn wọ́n máa pé àyíṣe èṣù ní bàbá sì ní kò ṣe ń tí ọ̀dà o òun ló sì lówó èṣù ló lówó kọ́lọ̀ má jẹ́ ká wá owó tì nínú gbogbo ìṣàlàyé yìí àti fá torí òótọ́ tẹ̀sù ní olótìtọ́ òdodo ni ẹni tó bá wá játọ́kùn rẹ̀ náà kò gbọ́dọ̀ hùwà tí ọ̀dà òótọ́ tí èṣù ní ọjọ́ kìíní àná lójú ọ̀dà bí ẹni pé ń jẹ́ ń ṣáájú gbogbo àwọn arúnmọlẹ̀ torí òun àti fáńgbà tí wọ́n ní ifá ti sílẹ̀ wọ̀ lọ́wọ́ á ní bó ní fá ṣe ọ̀rẹ́ òun ṣe lè sílẹ̀ wọ̀ òun ó dé bẹ́ẹ̀ wọ́n wá nígbò tóbi ní ayé àwàṣẹ́gbàtà ó tóbi ijọ́ mẹ́rin ijọ́ kẹta wọ́n lé ṣù ọmọ lọ lé lòun ọmọ ní lọlé wọ́n láfi bí ẹ bá mọ̀ sí òun mọ́ ọ̀rẹ́ ẹ̀hún ni gbọ́ wá pẹ́ ni Ọ̀rúnmìlà wá dìde pé láàlú àṣẹ tí sẹ́lé tí sóde ni ọ́ kó wọn bá máa jẹun ìwọ lọ́kọ̀ máa jẹun lọ́fà tí èṣù fi ń dúró síwájú ifá pé gbogbo ẹni tẹ́yìn ọba ṣe ẹ̀kọ́ fún èṣù ní oúnjẹ náà tẹ́ ẹ bá ti á ṣètùtù fún àdúrà èyí ò sì máa gbà kódà ètùtù tí ẹ bá ní kẹ́yìn ò gbé lórí ìta tẹ́ ẹ bá ti gbé lórí ìta àkókò mẹ́rin tí ń bẹ lórí ìta àti fojú kàn òun náà ló sì wà ń bẹ gbogbo wọn pọ̀ ń bẹ tẹ́ ẹ bá sì ti gbé kínní ìdórí ìta wọ́n gbàdúrà èèyàn àdúrà èèyàn ò sì gbà torí pé nínú ilé ibi tó dúró sí ní Ìjẹ̀bú nígbà tí ń bọ̀ ní àti ayé àwàṣẹ oríta Àjẹ̀lú Èkìtì irin ni wọ́n ká mọ́ra báyìí ibẹ̀ lọ tẹ̀dọ̀ sí ẹ̀yìn náà ló tún àlọ́ kọ́lé ilé rẹ̀ wá máa kónkónkó báyìí ní Ìjẹ̀lú Èkìtì nínú gbòòrò tí tó dúró sí ní Ìjẹ̀lú Èkìtì àwọn ń wá kà sí wọ́n mọ̀ lóòṣà ní Ìjẹ̀lú Èkìtì ní èṣù tí bàbá mi wọ́n kọ́ ní méje tí bàbá mi kọ́ ní èṣù tí wọ́n bá fẹ́ jáde ìtọ́bẹ̀ èṣù ìfẹ́gorí ìpáànù báyìí láyé ìgbà náà ní tí ọba ṣẹlẹ̀ yóò sọ fún bàbá mi láyé ìgbà náà tí ogun Àgbẹ̀kọ̀yà dé ó ní kàn bàbá mi ọmọ kúrò lábà ó ní láàrin ijọ́ méje ó dúró sí oríta wọn ò rí o ẹnìkan kò rí bẹ́ẹ̀ o kódà bí wọ́n ṣe ń sun gbogbo àbàná láyé Àgbẹ̀kọ̀yà tí ń da gbogbo wọn ò dábà wa o èṣù jẹ́ kan ọmọ lójú ọ̀dà bí ẹni pé mo mọ̀ pé èṣù ó jẹ́ nǹkan ìkòkò ń tòótọ́ èmi náà sì ànígbà tán bàbá mi kú tán tó dàbí ẹni wípé wọn ò fẹ́ parun kí wọ́n rẹ́ni tí ọmọ sìn wọ́n tí ọmọ mójútó wọn tí mo bá rìn lọ láti bí ìdébẹ̀ ẹ̀yin gan tẹ́ ẹ bá pàdé mi lójú ọ̀nà ẹ pé mọ́mí ẹ yá lọ síbí tú o àkọsẹ̀jẹ̀ lára yé bẹ́ẹ̀ ṣe rí yìí ọ̀dà o nígbà àmọ́ dáhùn pé kò sí tó mú mi wọ́n pẹ́ lọ síbí tú kọ̀sẹ̀jẹ̀ lára yín sẹ́wọ́n nígbà tí ń bẹ débi ìsíbẹ̀ yọ̀dà bí ìgbà táṣọ gbé yàn ìwà ní mo kókó bíi tí mo wà ìgbà sáwọn adáàrin kan lọkọ mi wá lọ béèrè pé kí ló dé tó ṣe pé agbeni agbájé mo sì wà gbà náà tí n bá wá pawó gidi lágbájé ìrìnà kan nù lé o ìrìnà kan pátá lọkọ mi wá lọ béèrè pé kí ló dé ń wọ̀ sí ọ̀sà béèrè wọn bá ní ń gbọ́ wọn lẹ́ǹsọ́sà lé yín mo láǹsọ́sà mo lé ṣùgbọ́n bàbá mi máa bọ̀ mo ní ìyá tó sì bí yan lọ sùn àbẹ̀bí òjò mo lémi náà sì lẹ́gbẹ́ tèmi o lọ́ba ni wọ́n sọ pé tí wọ́n bá ní rùkú rẹ wọlé àfikún ọmọ lọ sòsá bí mo ṣe bẹ̀rẹ̀ èṣù láti ìgbà náà tí mo ti ń ṣe. lẹ́yìn ìyá wa ìbéèrè tí mo wá fẹ́ bí nínú ọ̀rọ̀ tí a bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ èṣù láti ẹ rí i pé àwọn èèyàn máa ń sọ pé nínú gbogbo àwọn ọ̀rúnmọlẹ̀
tí Elédùmarè fi kọ̀yìn sí èṣù ni pé èṣù nìkan ló ta Elédùmarè lẹ́nu. Ṣé lóòótọ́ lọ́rọ̀ yìí? Kọ̀tá lẹ́nu o, kọ̀tá kò rárá. Gbogbo ohun tí agbára Ọlọ́run ò ká kò ní í ṣe. Àmọ́ gbà tó dàbí ẹni wípé bóyá ilé ayé sí òde ọ̀run ìlọrin ọlọ́ọ̀fẹ́ á ní bóyá kọ́ ọmọ àfẹ́ kan lọ ṣe bẹ́ẹ̀ kọ̀tá kò rárá kò gbó lẹ́nu. Ọlọ́run ló dá gbogbo wọn. Ibẹ̀ ń ṣàlàyé fún wa ní ìsinyìí pé iṣẹ́ tó wu Elédùmarè láti rán èṣù ọláàlú ní jẹ́. Lọ ń jẹun. Kì í ṣe pé èṣù jẹ́ ní tí ò dáa. Rárá o èṣù ọjẹ́ ní tí ò dáa o. Ẹ ṣe àdúpẹ́. Ẹlẹ́ẹ̀kejì wá rè torí pé lóríṣiríṣi ẹlòmíì yóò sọ fún òun gbé èṣù dání. A wá rí i pé lọ́dọ̀ ẹ̀yin ìyá wa tí a rí lẹ́nu yín nìkan láti máa ń gbọ́ oríkì èṣù. Ṣé bẹ́ẹ̀ ṣe wà ní sìn ǹjẹ́ ẹ fi lé àwọn ọmọ lọ́wọ́ àti pé ọ̀nà wo lẹ fi bà lé wọn lọ́wọ́? Ṣé kankan máa lọ pariwo nígbà tí wọ́n wà ní ṣọ́ọ̀ṣì ni àbí kí wọ́n mọ tí ń jẹ́ èṣù gangan? Ìnídìílé bàbá mi ń wò ṣe pé wọ́n fi bí àwa ni torí pé gbogbo òdìlé bàbá mi pátá olóko èṣù ni á. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní ìṣe èṣù fún níyì ni bàbá mi èṣù dáre èṣù láde èṣù tókun gbogbo wa èṣù gbẹmí gbogbo wa pátá ìdílé wa oko èṣù la jẹ́. Bá a sì ṣe ájó oko èṣù a gbọ́dọ̀ pé bóun ní tiẹ̀ torí tí wọ́n fi bí a ní kódà tí wọ́n bá bí a lónìí ìdí èṣù ni wọ́n gbé a lọ nídìílé bàbá mi. Irun orí wa orí èṣù wọn falẹ̀ omi tí wọ́n gbé ìdí rẹ̀ ni wọ́n fọ amú kódà bí wọ́n tí bá tó dàgbà tí wọ́n bá ṣe nǹkan ẹyọ kan fún ìdí èṣù ni wọ́n ti mú torí wọ́n kọ́lé rẹ̀ fún ni tí wọ́n yọ yàrá rẹ̀ fún nígbà náà. Ẹni tó wá kú ń bẹ̀ ní ìṣẹ̀lẹ̀ adìẹ tí ẹ máa ń mú ẹ̀yìn èdè oṣù tẹ máa ń mú dání tí wọ́n máa ń já ló fa ìdí rẹ̀. Ẹ jèrè sẹ́ẹ̀rí tó fa ìdí rẹ̀ ni wípé tẹ́yẹ ẹ bá fún ní adìẹ ń agbára tí ó tún wà agbára tó ń tí ń lò agbára wọn tó fi máa tẹ̀síwájú ni ogun ayé èèyàn yóò sì máa ṣẹ́. Iná fa wípé báwa náà ṣe máa pa ẹran bí ẹran léyà bí a ṣe máa pa ẹran léyà tẹ́ ẹ bá fóun náà bẹ́ẹ̀ran lẹ fún bádìí ẹ lẹ bá fún ogun ayé èèyàn ṣẹ́. Tẹ́ ẹ bá sì ti fòbí lé lórí báyìí ogun ayé èèyàn ṣẹ́. Irú adìẹ wo náà wọ́n ń fún? Ṣé òbí ni àbí akọ? Irú ẹran wo náà wọ́n ń fún? Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Bẹ́ẹ̀ bá ti fẹ́ fún lẹ́ran orúkọ lèyìn ó fún tó bá sì wàá ṣe pé adìẹ ni àkùkọ lẹ́ẹ̀fún ọwọ́ a lè jẹ́ dúdú kọjá kùkọ àmọ́ orúkọ ìpìlẹ̀ ni méjèèlú gan orúkọ wọn fún ó tún wá kún nǹkan ní ètè yóò fi kún àmọ́ àlè wíyùn torí ẹni tí wọn bá bí ìdí rẹ̀ kò lè máa ń tiẹ́ tó ń fi ń kún báyìí. Ẹ ṣe àdúgbò lọ́wọ́ yìí níta pàdé kára fi èyí kù nísìnyí báyìí ẹ bá wà torí kí èṣù ọláàlú. Ní ayé ìgbà tán bàbá mi wọ́n máa kọrin èṣù nígbà náà pé tọrọtọrọ lè léṣù náà o tọrọtọ ọ̀nà ní láyé ìgbà náà ni ẹ ṣe máa nànú bàbá mi fi wà máa kọrin pé ẹni tó bá fẹ́ ṣù lóbi oró kan àlùbáríkà pípọ̀ ní ọgbà o ẹni bá fẹ́ ṣù lọ́nì ní o àlùbáríkà ogun ọ̀kẹ́ ó tó abimọ́lé máa ń tẹ́kú ẹ̀dá o ọlọ́mọjọ́rọ̀ wa ọ́ dàrú o ọlọ́mọjẹsẹ̀ wa ọ́ bàjẹ́ o ọlọ́mọjọ́mọ wa ọ́ yàn kú o látọ̀pa èṣù kẹ́ńkẹ́ èṣù. Orin tìjẹ̀lù tí mo tún wá mọ̀ níbi ẹsẹ̀ ń kí èṣù yàtọ̀ fún wípé tá a bá pè ní bíbọ nílẹ̀ o orin tèṣù ni wọ́n wà mọ́ pé èṣù ó gbé eyín tẹ́ ẹ bá ti móbì wá èṣù ó gbé eyín tẹ́ ẹ bá ti wá sẹ̀ wá o èṣù ó gbé eyín tẹ́ ẹ bá ti wá sẹ̀ wá èṣù ó gbé eyín tẹ́ ẹ bá ti móbì wá tẹ́ ẹ bá ti fún yóò sì dáyàn lóhùn àdúrà èèyàn ò ṣe gbà. Ìyá wa ṣé ẹ mọra yín? Mo mọra mi ọmọ bíbí ìlú Ìbàdàn ni mí orúkọ mi ni èṣù fún mi níyì nílùú Ìbàdàn ìyálòdì eléṣù ilé bàbá mi ní kò bí owú bàbá mi ò tiẹ̀ tó lè mọ̀ tẹríba nídìí èṣù àwẹ̀lé
àwa la lè ṣù àwẹ̀lé bàbá mi ló níbẹ̀ òbí owó wọn ti bí mi lé bàbá mi